4th of October specially made for cute and amiable women. That is why Miss Abosede Arike was born on the 4th of October. It's your birthday today, Mrs. Abosede Arike Abdulquadri. Long life and prosperity. ọdún rẹ̀ lẹ́ẹ̀kan sí lónìí o Abosede Arike kò ní já ṣègbẹ̀yìn fún ọ lókè èpè èèyàn lábọ̀ ló kàn sí mi lónìí o Kádíjàtù Àríkẹ́ Balógun ó ń pé ọjọ́ ìbí ìdùnnú òun lòún jẹ́ o Abosede Arike ó wá ní mo wí fún ọ pé wàá gbóbó ní gbogbo tiri gbó wàá gbóbó ní gbogbo tiri gbó ó lónìí kánjú pé ò bẹ́ẹ̀ lónìí fèyí ṣàṣemọ lágbára Olódùmarè Abosede Arike ò máa rán ni lẹ́wọ̀ ọkọ̀ tí rò ló máa ràn jọ̀wọ́ gbé mi dání ò torí aláyèrè tí ń ṣọjọ́ ìbí rẹ̀ lónìí ẹ̀yin lọmọ ló mọ apẹ̀rán ọmọ lọ́rọ̀ agogo dẹ ó máa sìgbà tí ń bẹ lọ́nà àpòmù kémi sìn wọ́ kí wọ́n sìn mí bóun lẹ̀ ṣe ta lẹ́fi lẹ́mọ̀ yín lọ́wọ́ lọ́jọ́ sí tó fi ń pè yín lọ́ máa sìgbà tí ń bẹ lọ́nà àpòmù ewu yán dòmò ó dọ̀tun àṣẹ̀ṣẹ̀gún yán dòmò ó dìkà sí ẹ̀yin lọmọ alágbègbè àjílù pérégede ọmọ nílùú kan bàbá ti rí bá ọmọ nílùú kan bàbá ti rí bá ìlú kan tó fa ẹkùn ṣe lọ́jọ́ sí ọmọ bẹ́wúrẹ́ bá sọnù ẹ mọ́ fi lọ̀ wá ò bàbá kì í ṣẹgbẹ́ gbẹ̀ràn bádìyẹ bá sọnù ẹ mọ́ fi lọ̀ wá bàbá kì í ṣẹgbẹ́ gbẹyẹgbẹyẹ àmọ́ bí wúndíá bá sọnù tó rẹwà tó yúrọ̀ gbọ̀dọ̀ ẹ mọ̀ ṣe rán lẹ́sẹ̀ méjì wá o ẹlẹ́ṣin ẹ fi wá pè wá nílé Abosede Arike o àwọn àgbà bọ̀ wọ́n ní bọ́dún bá pọ̀dún pèrè gan máa òtútù bọ̀ wálé ayé o mọ́nú tuntun rẹ lónìí o yóò tù ọ́ lára kò ní ní ọ̀rọ̀ láṣẹ Èdùà òwò bọ́pà balago báyìí dúdú ní dún yóò mọ̀ dún fún ọ ní òní bá wọn làlú wọlé lọ́dọọdún báyìí láàárọ̀ mo bì lórí àtẹ̀wò ọdọọdún làwọn mọ̀ rí ọ nínú owó nínú ọlá nínú ìgbéga pẹ̀lú àlàáfíà òní bùrìbùrì báyìí kò fẹsẹ̀ kọ bẹ́ẹ̀ ló ní rí kọ ọmọ ọwọ́ rò ní kànsàlẹ̀ àpò wàá fọwọ́ páwò bẹ́ẹ̀ ni wàá fèrè ìjòbì ìgbà ọdún ìṣẹ́jú kan ni o.